ara tí Jésù ní ó tiẹ̀ jẹ́ pé bí tiwa ìṣerí ló ṣe rí ṣùgbọ́n kì í ṣe ara ẹ̀ṣẹ̀, kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ, kò mọ ẹ̀ṣẹ̀ torí pé ọmọ mímọ́ Ọlọ́run ni. Ara yìí tí Jésù gbé lọ tó fi lò láyé ni ló gbé lọ rí igi. Ara yẹn náà ni wọ́n sìn. Ara yẹn náà ló gbé jáde nínú ìsà ṣùgbọ́n ó wá jáde tòwótòwó. Rán ọ̀rọ̀ rẹ̀ sí wa jẹ́ kára àánú gbà sí tiwa láṣẹ pé ká yìn ọ́ ká dúpẹ́ Jésù Kristi Olúwa wa kí a má gbàgbé pé à ń wo ògo Kristi bíi títóbi ohun ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run, títóbi ohun ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run, pé Ọlọ́run di ènìyàn, pé Ọlọ́run ni Kristi. Mo fẹ́ fi hàn yín ẹ̀rí Kristi fún ara ẹ̀ tó fi hàn wípé tó sọ gbangba wípé Ọlọ́run ni òun. Á dẹ̀ wo àwọn iṣẹ́ tó ṣe àti àwọn ọ̀rọ̀ tó sọ tó jẹ́ pé èèyàn lásán ò lè sọrú ẹ̀, èèyàn lásán ò sì lè ṣerú ẹ̀. Bẹ́ẹ̀ ni nínú ìwé ìhìnrere Jòhánù orí 10 ẹsẹ̀ 30 ó ní pé ọ̀kan ni òun àti bàbá òun jẹ́. Ní ìhìnrere Jòhánù orí 14 ẹsẹ̀ 9 ó sọ ń bẹ̀ wípé nígbà tí ọ̀kan náà àmọ́ ẹ̀yẹn ni pé kó fi bàbá hàn, ẹ̀ ń bá ti rí mi ó ti rí bàbá. Nínú ìhìnrere Jòhánù orí 8 ẹsẹ̀ 58 ó sọ fún àwọn Júù wípé Ábúráhámù bàbá yín ó fẹ́ rí ọjọ́ mi ó sì rí, ó nítorí pé èmi ni ẹni tí ń jẹ́ èmi ni. Nínú ìwé ìhìnrere Jòhánù orí 6 ìhìnrere Jòhánù orí 6 ní ẹsẹ̀ 42 ìhìnrere Jòhánù orí 6 ẹsẹ̀ 42 ó ní wọ́n sì pé Jésù akọ́ èyí ọmọ Jósẹ́fù bàbá àti ẹni tí àwa mọ̀, èyí ti ṣe tó wípé èmi ti ọ̀run sọ̀kalẹ̀ wá. Yẹni pé ó sọ fún wọn pé ọ̀run lòun ti wá ìlọ́dẹjọ́. Ní Jòhánù yẹn náà ní orí 5 ní ẹsẹ̀ 23 ọba ògo sọ gbangba ń bẹ̀ wípé kí gbogbo èèyàn kó lè máa fi ọlá fún ọmọ gẹ́gẹ́ bí wọ́n ti ń fi ọlá fún bàbá. Ẹni tí kò bá fi ọlá fún ọmọ kò fi ọlá fún bàbá tọ̀ràn. Jésù nígbà tó wà nú àgọ́ ara ènìyàn yìí láàrin àwọn èèyàn Júù tó wà, ó sọ gbangba fún wọn pé òun àtọlọ́run ẹgbẹ́ làwọn. Bẹ́ẹ̀ ni pé bàbá àtòun ọ̀kan làwọn. Bẹ́ẹ̀ ni ó sì jẹ́ kó yé wọn pé òun èyí ṣẹgbẹ́ Ábúráhámù bàbá wọn torí pé òun lòún farahàn Ábúráhámù, òun lòún mú Ábúráhámù bàbá wọn kúrò ní òòṣà, òun ni Ábúráhámù tẹ̀lé, ó rí òun ó sì yọ̀. Jẹ́ n tún ka Jòhánù orí 16 fún ẹ ẹsẹ̀ 27 ìhìnrere Jòhánù orí 16 ẹsẹ̀ 27 yá gbọ́rọ̀ lọ. Nítorí tí bàbá ti ká lára rẹ̀ fẹ́ràn yín, nítorí tí ẹ̀yin ti fẹ́ràn mi, ẹ sì ti gbàgbọ́ pé ọ̀dọ̀ Ọlọ́run ni èmi ti jáde wá. Àwọn ọmọ ẹ̀yìn ló ń bá wí yẹn. Àwa fẹ́ràn Kristi, àwa gbà gẹ́gẹ́ bí ẹ̀rí rẹ̀, gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ sì ti fi yé wa nínú ìwé mímọ́ pé Kristi Ọlọ́run ni. Jẹ́ n wá fi àwọn ọ̀rọ̀ tí Jésù sọ àti iṣẹ́ tí Jésù ṣe tí a kọ sílẹ̀ nínú àwọn ìwé ìhìnrere. Àwọn ìwé ìhìnrere 4 ni: Mátíù, Máàkù, Lúùkù àti Jòhánù. Àwọn ìwà kan wà tí Jésù hù tó fi hàn pé Ọlọ́run ni.
àwọn ọ̀rọ̀ kan wà tó sọ tó fi hàn pé Ọlọ́run ni. Àkọ́kọ́ pé Jésù èyí sì ìránṣẹ́ lásán, kò sí ìránṣẹ́ kan tí ń dáríjì èèyàn. Mósè ò tó bẹ́ẹ̀. Mósè ni ìránṣẹ́ tó tóbi jù láàrin àwọn oníṣẹ́ Ọlọ́run, àwọn wòlíì tọ́lọ́run rán sí Ísírẹ́lì. Mósè ò dáríjì ẹnikẹ́ni. Jésù dárí ẹ̀ṣẹ̀ jì àwọn èèyàn. Tó bá rí ẹni tó wà nínú àìsàn kan, a ní adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́. Mátíù orí 9 ẹsẹ̀ 2, Máàkù orí 2 ẹsẹ̀ 7, obìnrin tó tòróró sí lẹ́sẹ̀ ní Lúùkù orí 7 ẹsẹ̀ 48, ó ní ẹ̀ṣẹ̀ rẹ̀ tó pọ̀ jù, òun forí ẹ̀ṣẹ̀ jì. Àkọ́kọ́ nìyẹn. Ìkejì, Jésù ń gbàjọsìn. Ìyẹn ni pé wọ́n ń tẹríba fún Jésù, wọ́n ń sin Jésù bí wọ́n ti máa ń sin Ọlọ́run. Mátíù orí 2 ẹsẹ̀ 11, àwọn amòye mẹ́ta yẹn tí wọ́n wá láti ìlà oòrùn, wọ́n forí balẹ̀ fún. Wọ́n rá bàbá ní iwájú ẹ̀. Ní Mátíù orí 8 ẹsẹ̀ 2, ọkùnrin kan sin Jésù, kò sọ pé rárá Mátíù mi èèyàn ni mí, irọ́, Ọlọ́run ní máa ń gbàjọsìn ẹ̀dá. Ní Mátíù náà orí 9 ẹsẹ̀ 18, wọ́n sìn. Àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ní Mátíù orí 14 ẹsẹ̀ 32 ẹsẹ̀ 33, wọ́n sìn. Nígbà tí wọ́n rí pé jíjà tó dákẹ́ jì, Ọlọ́run lọkùnrin yìí ó, gbogbo wọn ni wọ́n wólẹ̀ tí wọ́n sìn. Ní Mátíù orí 28 ẹsẹ̀ 9, wọ́n sìn Jésù. Ní Jòhánù orí 9 ẹsẹ̀ 35, ọmọkùnrin tí wọ́n bí láfọ́jú tí Jésù lájú ẹ̀ yẹn, nígbà Jésù rí tí wọ́n ti lè jáde kó nu sínágọ́gù, torí yẹn ni pé wọ́n ní Jésù wọ́n lẹ́lẹ́sẹ̀ ló mú lára. Wọ́n ní ṣùgbọ́n mo rántí pé nígbà ojú òun fọ́ etí òdi ò, ẹran tí ẹ̀yin ara bí o, mo máa ń gbọ́ tẹ́ ẹ máa ń fọn rere rẹ̀ lórí tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ pé Ọlọ́run kì í gbọ́ tẹ́lẹ́sẹ̀ o. Ọkùnrin wa lè jẹ́ lẹ́sẹ̀ kọ́lájú òun láfọ́jú bí. Nígbà Jésù farahàn pé so gbọ́mọ Ọlọ́run gbọ́, ó ní ta ni kò lè gbàgbọ́ Jésù lóhùn lẹ́ni tó dó wájú rẹ̀ yìí. Ó sìn Jésù, ó wólẹ̀, ó sìn Jésù. Ìkẹta, ìṣe Jésù tó fi hàn wípé Ọlọ́run ni, ìyẹn máa ń dáhùn àdúrà. Ọlọ́run ni máa ń dáhùn àdúrà. Ní Jòhánù orí 14 ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 14, ó ní ẹ béèrè ohunkóhun lórúkọ òun, lóhunkóhun tẹ́ bá béèrè lọ́wọ́ òun lóhun ó ṣe é. Àwa ń gbàdúrà sí Jésù, ó sì ń gbọ́ tiwa. Mo rántí nígbà tí ọmọ mi kan wà tó wà ní Wesley, ìyá kan ìyàwó ìyá olóṣù kan nínú ẹ̀sìn mi ni, ọkọ yẹn fẹ́ dànù, ìyá pariwo Jésù gbà wá, Jésù gbà wá. Ó ní Jésù sì gbà wọ́n, ọkọ wọ́n dànù. Pé àwọn tó ń gbọ́ mi náà ó ti pe Jésù, ó ń borí, ó ń borùn, ó gbọ́dọ̀ jẹ́wọ́ Jésù gbàgbà, ṣùgbọ́n kọ̀rọ̀ yàrá rẹ̀ ó ń porúkọ Jésù. Tí wọ́n bá sì sọ jílẹ̀ kùlé rẹ̀, gbogbo tí wọ́n bá ní owí lòun wí, ó sì ti rí dáhùn àdúrà. Jésù kó lè mọ̀ pé Ọlọ́run ni òun képe, ó ń dáhùn. Ọlọ́run ni Jésù, ó ń dáhùn àdúrà. Ìyẹn nìkan kọ́, Jésù Kristi yìí ó tún wá ń jí òkú dìde. Ọlọ́run ni máa ń jí òkú dìde. Kí ni àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ká lè fẹ́nu ọ̀rọ̀ ìjóná? Àkọ́kọ́ ni pé ara tí Jésù Kristi ní, Ọlọ́run ló pèsè ẹ̀ fún. Hébérù orí 10 ẹsẹ̀ 5, Ọlọ́run ló fún Jésù ní ara yẹn. Ara Jésù Kristi ó yàtọ̀ sí ara èmi àti ẹ. Ara èèyàn ní tòótọ́, ṣùgbọ́n ara ti ẹ̀yẹn kò ní làkú ègbé. Orí túlù ò sí ń bẹ. Ẹ̀dọ̀fóró, ẹ̀dọ̀ dídùn, ojú rẹ̀ wò bàìbà, irọ́. Àgọ́ ara tí Jésù ní, ó ní ọ̀rọ̀ náà sì di ara. Àwọn ògo rẹ̀ bí ògo ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo tó kún fún oore ọ̀fẹ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń lọ Jerusalem, èmi lọ bẹ̀rí o. Òkè tẹ́ ẹ̀ ń gùn tí òkè tíbi tí Jésù tó ti jẹ́, tí Jésù tó ti kọ́ àwọn ọmọ rẹ̀ lọ́tí lọ́gbà, kò sí ẹ̀rọ kan tó gbé débẹ̀, òun ló gun òkè yẹn. Ara tí Jésù ní, ó tiẹ̀ jẹ́ pé bí tiwa ìṣerí ló ṣe rí, ṣùgbọ́n kì í ṣe ara ẹ̀ṣẹ̀, kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ, kò mọ ẹ̀ṣẹ̀, torí pé ọmọ mímọ́ Ọlọ́run ni. Nígbà tó jíǹde, ara yìí tí Jésù gbé lọ tó fi lò láyé, ló gbé lọ orí igi. Ara yẹn náà ni wọ́n sìn.
ara yẹn náà ló gbé jáde nínú isà, ṣùgbọ́n ó wá jáde togotogo. Nígbà Jésù Kristi ò tí ì kú, kò lè wà nílé Pétérù, kó wà nílé àwọn ọmọ àrà, nítorí wípé ara yẹn ò tí ì di ara àjíǹde, kò lè sí níbi tó pọ̀ nígbà kan náà. Nígbà tí ọba ògo jíǹde, nígbà tí ò tí ì kú, ara yẹn tẹ́ ẹ bá tilẹ̀kùn mọ́ kò lè jáde, ṣùgbọ́n gbà tó jíǹde kò ṣeé mú mọ́, kò ṣeé dè lọ́nà mọ́. Jésù jíǹde, torí kí ni Jésù ṣe nírú ara tó yàtọ̀ sí tiwa? Àkọ́kọ́ ni pé tó jẹ́ pé àgọ́ ara èèyàn ni, ṣùgbọ́n jẹ́ àgọ́ ara tó lágbára ju tẹ̀dá lọ, tí àìsàn ò sí, tí ẹ̀ṣẹ̀ ò sí, tí àrùn ò sí. Àkọ́kọ́ ni pé Jésù fi gbé àgọ́ ara wa wọ̀, ìdí àkọ́kọ́ ni pé kó lè bá a darapọ̀ mọ́ wa nínú àìlera wa. Pé Hébérù 2:17 pé a ní olórí àlùfáà tí kò sí alábàápín nínú àìlera wa. Ìkejì tí Jésù fi gbé àgọ́ ara, tọ́lọ́run fi fún ní àgọ́ ara ẹni pé kó lè kú fún ẹ̀ṣẹ̀ àwa ènìyàn. Hébérù 2:9. Ìkẹta ni pé ká lè ṣe pé nípa ìjìyà ní ẹsẹ̀ 10. Yẹn ni pé Jésù Kristi kò kàn déédéé di balógun ìgbàlà wa, ó di balógun ìgbàlà wa nípa fífaradà ìyà tó jẹ́ lórí igi àgbélébù. Ìkẹrin ni wípé kí ọba ògo lè bá a jẹ́ aláàánú olórí àlùfáà àti olóòótọ́ olórí àlùfáà. Ìkẹfà ó ní pé kó lè bá a jẹ́ olùgbàlà wa àti ẹni tó ń ṣìpẹ̀ fún wa. Hébérù 7:25 ó lóun lè gba wàhálà títí dé òpin gbogbo àwọn tó tọ̀ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀, àti wípé kí Kristi lè bá a jẹ́ aláàánú abánikẹ́dùn olórí àlùfáà. Kò sí ní tá à ń là kọjá tóun ò tí ì là kọjá rí, kìkìdá pò wọn dẹ́ṣẹ̀ báwa ṣe ń dẹ́ṣẹ̀, òun sì ni aṣíwájú wa lọ́dọ̀ Ọlọ́run. Ara tí Jésù wá gbé lórí igi, tí ó gbé jáde kúrò nínú ibojì, òun náà ló fi jókòó lọ́wọ́ ọ̀tún Ọlọ́run lónìí. Àpá èso sì wà ń bẹ̀. Nígbà tó jíǹde ó sọ fún Màríà, wo àpá èso. Tọ́másì ní pé èmi ò gbà kó jíǹde, ó ti kú, mi ò gbà kó jíǹde. Ó ní tóun ò bá rápò èso tó, Jésù tún lọ farahàn. Ó ní Tọ́másì, wo àpá èso rèé. Ó sọ fáwọn ọmọ ẹ̀yìn, ẹ fọwọ́ kàn mí, mi ì ṣàkúdà yà, ẹ fọwọ́ kàn, ẹ rí títí ní ọ̀run náà báyìí ó wà bẹ́ẹ̀. Ẹ̀yin àyànfẹ́, iṣẹ́ ìyanu tó ga jù láyé ó ní pé Ọlọ́run dé èèyàn. Ọlọ́run ó wá dàbí àwa. Ṣé ẹ wá rí ẹni bá gbọ́nú àwa tá a gbàgbọ́, ẹni pa àwa tá a gba Kristi, ẹni bá gbọ́nú wa yóò máa sin Jésù, yóò máa wárí fún, yóò máa júbà Ọlọ́run fún ìjìnlẹ̀ ìjọba ọ̀run yìí, ohun ìjìnlẹ̀ ìwà mímọ́ yìí. Ṣé wá rí ẹ̀yin tẹ́ ẹ̀ wá gba Kristi, ìtọ́ bá jẹ́ ọlọ́gbọ́n jù nínú yín, nǹkan tó dágbára jù tí ẹnikẹ́ni nínú yín tó lè ṣe ni pé kẹ́ ẹ ronúpìwàdà. Ẹ bá gbọ́n ní máa ń ronúpìwàdà tí máa ń gba yẹn rere. Ẹ ronúpìwàdà kí ẹ gba yẹn rere gbọ́. Ẹ jẹ́ á gbàdúrà. Ọba mímọ́, àti fi títóbi ohun ìjìnlẹ̀ ìjọba ìwà bí Ọlọ́run àwọn ènìyàn rẹ̀. Jẹ́ kí àwa tá a gbàgbọ́, jẹ́ ká máa rí Jésù lẹ́ni tá a máa wárí fún, tá a máa sìn ní gbogbo ọjọ́ ayé wa. Kó má jẹ́ pé ayẹyẹ kápá ẹdìẹ la máa ṣe ń Kérésìmesì. Kó má jẹ́ pé nígbà bá ṣàjíǹde la máa pẹran ọ̀ràn kiri tí wọ́n wàá máa ṣe ìdárayá dìdìrì, tí wọ́n wàá gbé ọtí lẹ̀ lóníranran, wọ́n láwọn ń ṣe kérésì, wọ́n láwọn ń ṣàjíǹde. Olúwa, gba àwọn tí iye wọn ra nínú àwọn tán gbàgbọ́ nínú Jésù, gba wọn nínú ìyè ríra. Àwọn tí ò gbà ọ́ gbọ́ tó jẹ́ aláìgbàgbọ́ títí di ìsinyìí,
Olúwa fún wọn ní omi ọgbọ́n mu kí wọ́n lè ronúpìwàdà kán sì gba ìyìn rere gbọ́ kí àwọn náà lè di ọmọ Ọlọ́run. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín.